Lọ́dọọdún ni àpapọ̀ ẹbí Ògúnọlá family máa ń ṣe àgbékalẹ̀ àjọ̀dún ọpẹ́ wípé ọdún tó yípo bá wọn láyé bá wọn láàyè. Àpapọ̀ àwọn ọmọ òjìgbọ̀n ilé ọgbọ́n, àwọn ọmọ ìfọlọ méjì lọ́bẹ̀, àwọn ọmọ olóbì ajẹ̀kànyó máa ń ṣe àjọ̀dún eléyìí láti fi ẹ̀mí ìmoore hàn bára wọn sọ̀rọ̀ ìṣítí látinú Bíbélì. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé eléyìí tí ó kọjá ti wáyé nílùú Ọjà Ọ̀dàn. Àdúgbò Mọ́sáfẹ́jọ́ Talala ìlú Ìpòbẹ́ ló gbàlejò tọ̀tẹ̀ yìí lásìkò tí ètò gbogbo ń bẹ̀rẹ̀ lábẹ́ àkóso bàbá wa Ògúnọlá Amos àti gbogbo àwọn mọ̀lẹ́bí Ògúnọlá látòkèdélẹ̀ ló péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. Ọ̀rọ̀ ìṣítí látẹnu General Brigade Ògúnọlá Moses láti Mọ́sáfẹ́jọ́ Bẹ̀nẹ̀ ẹ gbọ́rọ̀ ìṣítí tí wọ́n bá wa sọ. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ tí ó fẹ́ máa jáde lẹ́nu tèmi tìrẹ nínú ọdún yìí kó jẹ́ ọ̀rọ̀ tó fẹ́ mú àwọn míì yín padà pé ká lè mọ àwọn míì wípé ènìyàn lélẹ́yìí. Ẹ má jẹ́ orin tuntun tí Ọlọ́run fi sí ẹnu wa. Ẹ má jẹ́ ká fi orin kan kún. Ẹ jẹ́ ká máa fi ẹnu náà fi ọpẹ́ fún Ọlọ́run. Ká sì máa fi ẹnu náà yin Ọlọ́run ní gbogbo ìletò kíletò tí a ti jáde ẹ kà síwájú. Lásìkò ìtẹ̀síwájú ètò náà, bàbá wa ẹni ọ̀wọ̀ Ògúnọlá Amos wá gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé lórí àgbékalẹ̀ ètò náà tí ó ń wáyé, eléyìí tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ohun gbogbo lọ̀bùn òní bíi tòórùn kọ́, àlàyé rẹ̀ láti ẹnu wọn. Ohun tá à ń ṣe lénìí, àkọ́kọ́ ń ṣe kọ́. Tọ́dún bá ti dùn báyìí, àwa máa ń lọ ń bára wa ṣọdún. Ìwòye ìsìn Ọjà Ọ̀dàn la wà tí a ṣe irú nǹkan tí à ń ṣe yìí. Kọ́lọ́run dá ẹ̀mí wa sí. Tó bá di ọdún tó ń bọ̀, ìlú míì níbi tí àwọn fámìlì wa gbé wà, ńbẹ̀ la tún lọ dúpẹ́ ọdún lọ́dọ̀ wọn. Mo gbàdúrà fún gbogbo àtọmọlé àtìyàwó ilé àtijọ́ tó wá lórúkọ Jésù iṣẹ́ tí à ń ṣe. Ọlọ́run á bùkún iṣẹ́ wa. Àmín. A rí bá ti ṣe. Àmín. A ó rọ̀nà gbé gbà. Àmín. A ò ní sọmọnu. Àmín. A ò ní sayanu. Àmín. Lásìkò tó ń sọ̀rọ̀, ìdílé ọ̀hún níbi gbogbo láti orílẹ̀-èdè Nàìjíríà láti ìdílé wọn gangan pẹ̀lú àwọn tó wà ní àwọn ìlú tó wà lágbègbè wa ń bí làwọn èèyàn ti rọ́ wá láti wá kópa níbi ayẹyẹ ọpẹ́ ọdún náà tí ó ń wáyé. Fún ìtẹ̀síwájú, àwọn tó wà ní ìkàlẹ̀ ńbẹ̀ láǹfààní láti fetígbéyàwó nípa ọ̀rọ̀ pàtàkì eléyìí tí bàbá tí ó sọ di mímọ̀ tí wọ́n sì jẹ́ kó yé wa pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìgbésẹ̀ eléyìí tí a gbọ́dọ̀ máa gbé ni pé kí ẹbí ó wà ní ìṣọ̀kan. Kì í wá ṣe àwọn ẹbí Ògúnọlá nìkan ló wà níbẹ̀. Àwọn tí ìjọlọ́run náà tó tún bá wọn wà ńbẹ̀ pẹ̀lú ni wọ́n láǹfààní láti gbọ́ pàtàkì ọ̀rọ̀ níbi ayẹyẹ àjọ̀dún náà. Níparí ohun gbogbo, àsúnmọ́ arábìnrin Ògúnọlá Pierrette tí wọ́n jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ ìdílé náà ẹgbẹ́ láyé tí wọ́n ṣe fún wọn lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Iná mi dùn gidigidi fún àjọ̀dún yẹn ń ṣe yé ìfẹ́ sì múlẹ̀ sí ìdílé náà ìdílé ìyá ló jẹ́ fún mi. Iná mi dùn gan-an aṣọpọ̀ ọdún lérí yẹpẹ̀ gbogbo ọmọ ọ̀dọ́ ìwọ̀n awẹ́wẹ́ Ọlọ́run gbé wọn sókè ká lánàá ire fún wọn lágbára Ọlọ́run gbé nítorí àwọn ládé wa lọ́jọ́ alẹ́ Ọlọ́run gbé wọn sókè ní àrí bá ti ṣe kọ́rí ṣe kò yóò tẹ̀ fẹ́ lọ ìlú òyìnbó àtọ́ lọ ìlú òyìnbó pàápàá náà ẹ̀wọ̀n lórúkọ Jésù kó fún gbé ìdílé wa ga aṣọpọ̀ ọdún lórí yẹpẹ̀ o. Lákòótán, bàbá wa ẹni ọ̀wọ̀ tí wọ́n ṣojú bàbá wa olùdásílẹ̀ ọ̀nà wàmí Kérúbù Séráfù lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ ń bí wọn kò ṣàìṣe àlàyé ìyẹn bàbá wa Ògúnọlá Amos ẹgbẹ́láyé tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbòǹgbò wà fún àkótán. Kàlẹ́ndà tá a ṣe jáde yẹn ìtorí pé àwọn ọmọ wa kéékèèké tí ò mọ àwọn baba ńlá wa kí wọ́n lè mọ̀ wọ́n torí ẹ̀ la ṣe ṣí àwòrán kàlẹ́ndà yẹn jáde. Mo gba ìdílé Ògúnọlá lámọ̀ràn wípé ohun tí à ń ṣe lónìí kí gbogbo wa àwọn ọmọ wa kí wọ́n jí gìrì sí kí wọ́n tẹra mọ́ kí wọ́n máa fìfẹ́ bá wa ṣe é bọ̀ torí àwọn bàbá wa ní ti ń ṣe é bọ̀ ló fi di orí àwa kí àwọn náà lè gbà á lọ́dọ̀ wa kí wọ́n máa tẹ̀lé kó má bàa parun. Ìpè tí wàá lọ sọ́dọ̀ gbogbo àwọn ọmọ Ògúnọlá family látòkèdélẹ̀ pé kí wọ́n rántí pé ti ọdún tí ń bọ̀ yóò sì jù báyìí lọ. Bákan náà ni wọ́n tún wá ṣe àlàyé pé lọ́jọ́ iwájú àwọn ó tún gbìyànjú láti jẹ́ kí ọdún mọ̀mí-mọ̀ ẹ́ kó tún wá búrẹ́kẹ́ sí ju báyìí lọ. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Abudu Ọláníjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà tó sì gbóhùn sílẹ̀.